gbogbo. Ẹ gbọ́ òótọ́ ni pé tí a ò bá kẹ̀kẹ́ àjànà tó láti parí ìtàgé tá a bá rí òfin wọn sì parí. Ẹ gbọ́ abiyamọ nígbà yìí abiyamọ tí ń pọn wọn sí ìjẹ́jọ́ wọn jábọ́. Ṣé tíátà bẹ́ẹ̀ ṣe ìlérí orí ìtàgé? Ṣé ẹ kọ́ ni àbí ẹ̀bùn tó mọ̀ kàn fún yín? Ẹ ṣe méjèèjì ni ẹ̀bùn àtiwámọ́ ẹ̀bùn àtiwákọ̀ torí ọ̀tọ̀láyé ẹ̀bùn ọ̀tọ̀láyé kí èèyàn kọ́ iṣẹ́ kó mọṣẹ́. Kí ni pé èèyàn kọ́ iṣẹ́ kó mọṣẹ́ ni wípé tó bá tiẹ̀ lẹ́bùn tó bá mọ ibi tó kọjú sí nǹkan tó bá rí kámẹ́rà. Bí oríṣiríṣi iṣẹ́ ṣe ní terms bẹ́ẹ̀ náà ni iṣẹ́ tíátà orí ìdílé ìtàgé náà ní terms. Sọ́ba ní ó ẹsẹ̀ dà bẹ̀rẹ̀ láti tí ó kù àwọn nǹkan báyìí a ní láti kọ́. Talent ni pé o ní omere ṣe ṣùgbọ́n ǹjẹ́ o kọ́ tó yẹ gẹ́gẹ́. So méjèèjì ni abínimọ́ ni mo wá dàgbà tán mo wá fúnra mi bí mo wá kọ́ bí mo náà lè di ìdè. Ǹjẹ́ ṣé ẹnìkan bẹ tẹ̀ wò ní àwòkọ́ sí pé ẹni tí mo wò kọ́ sí ìlú o ọ̀tọ̀ lè pé Ọlọ́run fún yín ní ẹ̀bùn yẹn ṣùgbọ́n ẹnìkan gbá ìmọ̀ wá wò láwòkọ́ sí tí ìyín sì yẹn gbé wá wọlé sí mi lára pátápátá kò sí. Torí pé láti secondary school ni ó ti wà ní ara mi. Kì í ṣe pé mo máa ń wo eré orí ìtàgé débi pé mo wá nífẹ̀ẹ́ nìkan bẹ̀. Nígbà táwa kéré ní ilé sọ pé ẹni báyìí ni mò ń wò tí mo fẹ́ sọ pé èmi náà fẹ́ dàbí ẹni báyìí rárá. Àwọn secondary school aṣáàmọ̀ wípé àwọn tíṣà wa ní bóyá ẹ wá ṣe eré orí ìtàgé yìí wọ́n á dẹ̀ kọ́ wa. Mo lè sọ pé tíṣà mi yẹn náà ni mo rí bí ẹni tí mo rí jù tí mo fẹ́ wò pa ọ̀gá mi tó ń kọ́ mi jẹ́ kí tèmi náà kí n kọ́ lára ẹ̀ bá wọn gan kì í ṣe pé wọ́n eré orí ìtàgé jẹun tíṣà ni wọ́n. So nǹkan ti fi sí wa lára ni tó ń kọ́ wa tó dẹ̀ wòyàn pé nǹkan yìí dẹ̀ da èmi náà fi wò ókè ìgbà tí mo nífẹ̀ẹ́ sí yẹn máa ṣe pé mo rẹ́nìkan pé àwọn fẹ́ lọ dàbí lágbájá pé tèmi náà máa ṣiṣẹ́ rárá mo gbọ́n tí mo rò pé para mi ń bẹ̀ náà ni. Ẹ̀yin ará iléeṣẹ́ ti rí àwọn. Ìbéèrè tí ó wà látọ̀dọ̀ tèmi ni pé ẹ ti ń ṣe eré orí ìtàgé ọjọ́ ti pẹ́. Eré èwo gbogbo lẹ ṣe tó gbé yín jáde tó jẹ́ káwọn èèyàn mọ̀ yẹ káàkiri ayé báyìí. Eré tó gbé mi jáde òun la pè ní Òdòdó Ẹ̀yẹ látọwọ́ Prince Wẹ̀mímọ́ Olúpọ̀n ní ọdún 19. Ní ara àwọn eré tó yẹ pé ó tọwọ́ mi jáde ni Amúnimáàjọ́, Alápárùtù, Ẹnu Ẹ̀jẹ̀, Ìyàwó Bàbá Ẹ̀, Kẹ́ṣin Lóró, Gbọ́ṣẹ́ Ẹ̀wò, Ìyá Nìyá Mi, Òfú Ọmọ Oko, Omijé Fọláṣadé àti eléyìí tá lọ́nà wo Òdùwà ló bí gbogbo wa. Ọmọ ìlú Delta State ni mí. Oko ibi tèmi ti jáde là ń pè ní Ugbodu. Ìtàn jẹ́ kó yé wa wípé àwọn Ọ̀wọ̀ ló wá tẹ ìlú wa dó. So tó bá yẹ pé Ọ̀wọ̀ ló tẹ ìlú wa dó, a jẹ́ pé ẹ̀jẹ̀ Ọ̀wọ̀ wà ń bí, ẹ̀jẹ̀ Yorùbá wà ń bí. Ìyẹn ló ń wò mí tí ò jẹ́ ń sinmi tó fi jẹ́ kí àṣà Yorùbá wọ̀ mí lójú kó wù mí. Ẹlẹ́ẹ̀kejì ni pé ibi tá a fún mi sí là ń ṣe. Ilẹ̀ Yorùbá náà bí mi sí títí tí mo fi dàgbà ilẹ̀ Yorùbá náà ni gbogbo tí mo jẹ́ ilẹ̀ Yorùbá mo ti ní. Tàbá fún wa dúpẹ́ kí la lè fi dúpẹ́ la fi pé àṣà wọn táwa náà jèrè inú ẹ̀ ká bá wọn dá sí la fi gbé ètò ẹwà àṣà kalẹ̀ láti sọ pé ọmọ Yorùbá gbogbo àyìn ara ilé tẹ̀ ń jẹ́ kí n jẹ́ Rose Odika torí táyìn ò bá ra fíìmù mi ò ní jẹ́ bẹ̀ mọ́ ẹ̀kọ́ àtìlẹ́yìn ni mo dúpẹ́ ẹ̀kọ́ àdúró tì Ọlọ́run àbàmì wà pẹ̀lú yín gbogbo bí tẹ́tí mówó náà tẹ́tí ra fíìmù wa àbùdí ní tòkun àbùdí ní tòdò Ọlọ́run àbàmì wò. Ẹ máa wò